Ó mà ṣe o, máa sún Olùfẹ́ kó sì máa sinmi. Orílẹ̀ aya olùgbàlà rẹ̀, a fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù. Súnre, súnre, súnre olólùfẹ́. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Kí ló ń ṣẹlẹ̀ ní Nollywood Yorùbá? Kí ló ń ṣẹlẹ̀ o? Kí ló tún ṣẹlẹ̀ sí Afeez Owo báyìí? Kò sí bí a ṣe lówó tó, kò sí bí a ṣe lọ́lá tó, kò sí bí a ṣe ní gbogbo àwọn nǹkan mèremère tó nílé ayé yìí. Ikú náà ló sì máa gbẹ̀yìn gbogbo wa. Gbogbo wa la dágbádá ikú, kò sẹ́ni tó wáyé tí ò kú. Awáyé má lọ́kàn ò sí, ọ̀rẹ́ mi àgbàlá ń tọrọ, bí olórin kan ṣe kọ nìyẹn. Ó ní kò sí ẹni tí ó wáyé tí ò ní kú, kò sẹ́ni tó wáyé tí ò ní rọ̀run, ṣùgbọ́n àgbàlá ni gbogbo wa ń tọrọ wípé ká dàgbà ká má dàgbà yà. Lónìí ìròyìn nípa ọ̀rọ̀ ikú òun là mú wá fún yín lénìí. Ìròyìn tí ò múnú ẹni dùn ni, ìròyìn tí ò mórí ẹni yá, ìròyìn tó ń pani lẹ́kún, ìròyìn tó jẹ́ wípé téèyàn ò bá gbọ́ yóò máa sunkún ni, òun là mú wá fún yín lénìí. Ìròyìn nípa Afeez Owo òun là mú wá fún yín. Tí ẹ bá fẹ́ gbọ́ kókó inú ìwé ìròyìn náà, ẹ gbìyànjú láti tẹ subscribe button torí àǹfààní púpọ̀ lẹ ó máa jẹ bí ẹ ṣe ń gbọ́ fídíò yìí, tí ẹ ń wo fídíò wa yìí. Ọlọ́run yóò máa bùkún yín. Ẹ gbìyànjú láti share kẹ́ subscribe kí ẹ dẹ̀ tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí a lè bá notify yín tí a bá tún gbé ìròyìn míì síta. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí wọ́n pè ní Afeez Owo ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ti lọ kọ síbẹ̀ wípé ó ní òun dárò bàbá òun. Bàbá rẹ̀ jáde láyé ní bí ọjọ́ méjì sẹ́yìn. Ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram, ó ti kọ síbẹ̀. Ẹ̀yin olólùfẹ́ fíìmù Yorùbá àti ẹ̀yin olólùfẹ́ Afeez Owo àti ẹ̀yin olólùfẹ́ ìyàwó rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Mide Martins. Tí ẹ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ àwọn wọ̀nyí, ẹ gbìyànjú láti kọ RIP sí ìsàlẹ̀ fídíò yìí ká lè máa fi kẹ́dùn pẹ̀lú Afeez Owo torí pé kò ṣe nǹkan tí ó rọrùn kéèyàn lùzì bàbá èèyàn, kò easy rárá. Lónìí ìròyìn ní ṣókí tí a fún wa fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ó dìgbà.